You were calling me baby, kissing me, hugging me in front of everyone. Well, it is all right, okay? I'm sorry I got you unawares, okay? It's all right. And that is how it's going to be from now. Yes. Ọmọ yín ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni. Ọ̀rẹ́ bí ọmọ ìyá. Ṣé fẹ́ lọ lé lọ sọ fún ni? Accusation. Fire for fire, ẹrù àjọ no mercy. Sinimá titun ti jáyé kò ti ṣẹ̀ṣẹ̀ gbé jáde. Epsilon Movie Productions iṣẹ́ ńlá lẹ̀ ṣe. Jaiye Kuti tún ṣe eléyìí ó ga fíofío. Sinimá titun ẹrú àjọ ẹrú kú owó rá. Ìwọ̀fà kú owó dàṣọ sìn. Bájọ̀ ò bá pé ẹni tó ń dájọ́ ò lè kájọ lọ́dọ̀ alájọ. Ẹrú ń tara pòrò lóko olówó. Ọmọ tó bá ta fèlèfèlè yóò wọ ga o. What is wrong with me? O tún lè máa bí mi question. No, báwo ni ọmọ mi ṣe kú síwájú ilé ẹ̀? Ó ṣe jẹ́ wájú ilé ẹ̀ lọ́mọ mi kú sí. Explain that to me. Ó ṣe jẹ́ wájú ilé ẹ̀ lọ́mọ mi kú sí. Fi sílẹ̀. Mọ́rọ́ ti níṣòro. Ìwọ ló máa níṣòro. Ìwọ ló máa ní ìṣòro. Wà á kó tiẹ̀ máa kó tèmi. Do me I do you. Discussion continues. Sinimá titun ẹrú àjọ. Another blockbuster written and produced by Jaiye Kuti. Directed by Thomas Odia. Starring Adébáyọ̀ Salami Ọ̀gá Bello, the evergreen actor. Jaiye Kuti. Shafi Bello. Fẹ́tí Àbálógun. Lateef Adédìméjì. Rasaq Ọláyíwọlá Òjó Pàgọ́gọ́. Ṣeun Akíndélé. Debbie Ṣókọ̀yà. Adémọ́lá Àdìsá. Yomi Ọlọ́run ló láyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun ẹrú àjọ. Ẹ̀kúkú ti mọ̀ látọjọ́ tó pẹ́ wípé gbogbo sinimá tó ní kìíní tó halẹ̀ tó milẹ̀ tó mi gbòòrò títí tó jẹ́ ojúlówó iléeṣẹ́ Epsilon Movie Productions ló gbé jáde tó ń tà. Go get your copy now. Ilé ya jẹ́kẹ́ kéèké iléyẹ olókun àtẹ̀gìnì iléyẹ ọlọ́sà òféèfé lórúkọ ẹyẹ àwọn ìyá mi ẹlẹ́yẹ ibikíbi tí ayé ni rọ́mọ bá wà mo fẹ́ kẹ́ ẹ sáré tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ kẹ́ ẹ lọ́rẹ̀ gbé wá akáribítì nígbẹ́rú gbọ́nfẹ́rí akáribítì lódìfáfún náà mú awú ọ̀gà èyí ti rí àníkẹ́ lọ́rẹ̀ kéṣe èèyàn wá ni mo wí ẹṣẹ́ wá kẹ́yìn sí mi ẹ kọjú dà ẹ lọ́rẹ̀ pé wá ẹ̀yin ọmọ alákẹ́tẹ̀ rí pé ọmọ làwòrì jíyọ̀ ọmọ náà wẹ́rẹ́wẹ́rẹ́ tí ń tajọ́ ní níjù bí iná bá burẹ́ kẹta ó níjù tí yín ò gbọ́dọ̀ sójó ayé ni rọ́mọ tó o bá ń bẹ nígbèrè òkun wọn fẹ́ kó o sáré wá tó o bá ń bẹ nígbèrè ọ̀sà kó o sáré tètè kó o máa bọ̀ torí pé ọ̀rọ̀ kan táwọn bá sọ ní àdègún bó pẹ́ títí kàṣà iṣẹ́ bẹ́yìn iwájú bá gẹ́ran tèrìgì àgbà ayé ni rọ́mọ ayé ni rọ́mọ ayé ni rọ́mọ. Ṣé pé ló nílẹ̀ ń wò wò. ẹ dákun ọmọ èrè olórí burúkú ara ẹ̀ nìyẹn. mo mọ̀ rò pé ìtọ́kọ̀kọ́ mi ṣòfò látàtàárọ̀ nígbà mo ti wà bí ni ṣé pé lóòótọ́ ogun wà hẹ́yìn. ogun bẹ láàrin ogun wà ń bí. ogun rèé. èmi ò ní gbàgbọ́ ní ọmọ ọ̀tá gidi ní ìwé gidi ní mí bàbá tí mo ń sọ oògùn fún mi ìgbà tó ti kú wọn ò rò pé èèyàn kankan tó wà tó mọ oògùn mọ́ ni. oògùn wà ń bí. oògùn bẹ láàrin. ẹ gbádùn mi kó lórí burúkú kan ló dún wájú ilé. mo ò gbádùn láti kékeré àti pín ní ṣe bí ọmọ ọdún méje láyé tèmi náà ti bàjẹ́ kò sí wàhálà níwọ èmi parọ́ o tún díẹ̀ bí mo bayé rẹ jẹ́ àti wọ́ àtọlúwẹ̀rí ẹ̀yin méjèèjì wá gbàbọ̀dẹ̀ fún mi bàbá dẹ́kun ìjọ tó ọlọ́run wọn ò fẹ́ rọ́mọ ìmọ̀. àápa nísìnyí tí ó ti kú. mo lè pa ẹ̀sìn. bàbá ló sọ̀rọ̀. ẹ dákun ẹ ṣe o. nre ogun rèé. mo lè tún pa. tí ó kú láàrin tó ṣe pé tó bá kú tán àwọn tí wọ́n gbé wọn tó ti wà ń dúró tí wọ́n gbé lọ lẹ́sẹ̀kẹsẹ̀. tó sì jẹ́ pé àwọn tí wọ́n tún dàbí ẹni pé wọ́n gbó wọ́n dẹ̀ lóògùn bíi tiyín báyìí
bọ́n bá tún padà pé ńgbà míì kò ní í yọjú àbí. lọ́wọ́ kan ni. ẹ dákun bàbá. alákòókò kò gbọdọ̀ pẹ́jù láàrin. bí n bá wà ní báyìí bó ní ṣègùn kan bá tún wá wà bí kan tó gbówó bíi tìyẹ tó tún pé tó bá tún yọ ńkọ́ kí ni kí n ṣe fún yín. òun ó jì tó bá jì mo dábàá ẹgbẹ́ mọ̀ wá ìwà pa mi mọ́ mi. kí n wá pa yín mọ́ bí ìwà pa mi mọ́ ẹ kárí. ẹ̀dà bọ́bọ́ kíní. èmi ò ní. ẹ̀yin kíní dáadáa ó ní ìyá àkókò tó lẹ́nu omi tó dúró sí wo. mo ti yín kò dáhùn. ẹ tún kì ẹ tún kẹ. bó ni wọ́n ṣe tún kẹ́. ẹ ti tún kẹ ẹ nà sí lẹ́ẹ̀kínní wò. kí n tún bù sí i. ẹ bù sí i. ìdá ẹsẹ ìṣòro bí ìwọ bá yẹ gbé kinní wá. àbò lórí burúkú lọmọ ẹ̀ ní sáyé ọmọ ìfẹ́ bàjẹ́. ìyẹn ìwọ náà bù sí i. oyè ti kọ́. fàkínní dáadáa. oyè ti kọ́. oyè ti kọ́. sọ ti rí fàlẹ́ kan sí sí. mi. oyè kẹ̀kẹ́ lọ́dọ̀ tèmi ni. gbé bọ̀ wá. ògùn láká yóò sí mọ́lẹ̀ olómi lẹ́sẹ̀ jẹ̀wẹ̀. bàbá ṣé bó ṣe dúró yìí ó yìí ń sẹ̀mí báyìí. yìí ń sẹ̀mí òun ló dúró àmọ́ tó o bá fẹ́ fọwọ́ kankan gbọ́dọ̀ jẹ́ kan lọ o. ọmọ tí ń ṣe olórí burúkú mọ̀ lọ́mọ yìí. ọlámọ̀mọ́ra olórí. tó ti wá dàkúdà yá ni. ọ̀dàkúdà yá ń gbà bá ṣẹ̀ṣẹ̀ pa láàrin lọ́dàkúdà yá tó bá sì ti kúrò láàrin ọjà kẹsàn-án. ẹ bá ń pa ìjọ ẹ bá ń pa ìjọ bí mo ti rí inú bíbí. ògùn láká yóò sí mọ́lẹ̀ olómi lẹ́sẹ̀ jẹ̀wẹ̀ òun lásán lè fi mọ̀ kí mọ̀ bóra ẹran ọ̀hún ni. ẹ bá dà. mo sì fẹ́ kọ́ dáhùn lẹ́ẹ̀kan náà. tàgbàǹtàgbà ló dé tàgbàǹgbà tó ti gbàǹgbà ó ní kí ló ń tàgbà gbẹ́gbẹ́ ṣe n tó lè ṣe pọ̀. yẹ ìbọn ti bà mí ìbọn ti bà mí o. ó máa bọ́ bù èmi máa fọ wọn ṣeré gangan ni o máa ṣe kí ni máa tẹ pọ̀pọ̀ pípípípí ápùnà. aláyé farabalẹ̀. chairman tún yẹn. chairman kẹ dáàdì lílé. bá táwọn ò nìyẹn báwo ni dáàdì ṣe máa pè like this time àwọn ọmọ táwọn tó yẹ kí wọ́n máa pè. hello bàbá borí. hello bọ́lú èmi mọ̀ ń sọ̀rọ̀ ń bọ́ ló wà. mo wà ń club mo ṣe fẹ́ wọ club pẹ̀lú àwọn guys mi sí. wo má bọ̀ lé okú òbí tó bọ̀ má bọ̀ lé báyìí. ok. ọlọ́ngìnì ti jẹ́ lójúdì òṣòfẹ́nu gbẹ́dẹ̀ wọlé kó ń bẹ̀ má bọ̀ báyìí ìjáfara lè wo ọgbọ́n má bọ̀ kíákíá máa ń ṣe kẹ́kẹ́ jẹ́ ẹ̀. ok mo ń bọ̀. àní má bọ̀. ẹ ní sùúrù mo ń bọ̀. kò sí nǹkan kan. ẹ wo ẹ ti sáré yọjú sí wọn bàbá mi wọn ń para gan mi ìdẹ̀mọ́ kan tó ń ṣẹlẹ̀. ṣé wọn nìkan ló máa kọ́ ní bàbá ni àbí kí ló ń ṣe náà. kí ló máa ń ṣe ẹ́ ó yẹ kó ti yé ẹ̀ náà. ó ga o. mo ń bọ̀ máa jọ yín. rọrálì ẹ ká mọ ẹ fi sílẹ̀ òun ló ní bàbá ẹ̀ ló ní so ọlọ́mọ ti pọ̀ ọmọ nìyẹn àdúrà tèmi ṣáà ni pé gbogbo bí bàbá ẹ̀ ṣe ń pè tó máa ń dáhùn yẹn kọ́lọ́n jẹ́ ó bá rè bọ̀ ẹ wo bí lálẹ́ yìí wọ́n máa ṣàlù àlà sálámù ó yá. ṣe pé orí burúkú ni wọ̀ ìṣá náà ṣe pé òun ṣí eré gan bó ṣe wà ìṣá tó gbogbo ìwà náà rè báyìí. ìyá wá síbẹ̀ ní ọjọ́ kìíní àná olórí burúkú ara yóò fẹ́ gẹ̀ yóò rọjú yóò yọ̀bọ̀ síta gbogbo ọ̀bọ tó ní ẹ máa yìn sìn yìn fún bàbá ìtọ́ dúró yìí tí máa fún yín jẹ ẹ̀yin bàbá òṣì tó bímọ òfò combination wá abẹ́ ń ṣí eré ní ẹ̀yà táwọn olè jọ ń ṣí yà combination wájọ rẹ̀ mú pọ̀ mọ́ra wọn ẹjọ́ pọ́fò ṣe wọ́n dá fọ́ọ̀kà wọ̀ bọ́ọ̀lì ó ṣí ẹni à ẹ wá àwọn ọmọ yóò bá yín sọ́dẹ̀ ń dun ẹ̀yin dún pẹ́kẹ́ ẹ̀ bàbá òṣì ni ẹ̀yin náà ló bímọ òfò máa ṣàyè pa ẹ wá jọ fi ẹjọ́ fòṣì kọra wọn ẹjọ́ fòṣì ẹjọ́ forí burúkú kọra wọn mo ní lè ṣàyè. ẹnu yín wúwo. we are in power confam. Koro. Are we still in power? Confirm you are in power. 1 hour àbí 30 minutes kí ni ọ̀pọ̀ orúkọ tó ń jẹ náà. etí ẹ̀ dì ní. sọ́rọ̀ lọ́gbẹ̀ẹ́. 1 hour ni bàbá. o lè ṣoríire. àṣẹ. kò lè dà fún yín. àṣẹ.
ẹ lè jẹun. àṣẹ ẹ máa ṣàṣẹ náà. á ti lè lókè jọ ẹ pọ̀ sókè ìrajà ẹ ṣí eré ni. 1 hour ò ní lò ju ìṣẹ́jú kan lọ nínú ẹ dákun formation wọn la gbé jáde lẹ́nu náà. 4-2-1. ẹ ṣàdúrà kẹyìn kù. àdúrà tí mo fẹ́ ṣe rèé kò lè ṣe ní. dábàá. ẹ dákun ẹ dín bẹ́ẹ̀ mi bí gbogbo rẹ̀ gbàdúrà kọ́nà jẹ́ àjèrè ọmọ. ẹ dákun ẹ bá filẹ̀ èmi rèé mo bẹ̀ mí bí dúró lọ́wọ́ mi bí. ẹ gbọ́dọ̀ kí ẹ ṣe mọ́ ọmọ ni ẹ ló bá ṣe fíìmù ń bí ni. wo ìgbésẹ̀ mi kò ní jẹ́. bẹ́ẹ̀ni abari. àdán tó ṣẹ̀ mí lọ́jọ́ kìíní àná kò jọ ẹyẹ kò jọ ẹkùn. kọ̀ǹfà. ó ń dorí kodò láwùjọ ẹlẹ́yẹ. bẹ́ẹ̀ni. ìbò. wọ́n bá wí. ìkàwá ló mí o inú omi lẹja gbé. bẹ́ẹ̀ni. ibẹ̀ lọ bí ẹja sí. bẹ́ẹ̀ni. ẹja wá ń dàgbà nínú omi omi wá gbé ẹja sókè ọmọ aráyé wá mú. ó mú jẹ. omi yìí náà lọ tún wá fi sí ẹja tó yẹ kó sì jìnnà. kódà kò ní ṣerú ẹ̀ mọ́ kò ní ṣerú ẹ̀ mọ́ lájẹ́ kò ní ṣerú ẹ̀ mọ́. tó bá tún ayé wa tó bá gbọ́ èmi ajé ni wọ́n. ẹ wo àfúgbàgbà close market. dáàdi ọ ní kẹjọ kò dáadáa a ní ẹjọ́ kò dáadáa tẹ́bàdà ti gbọ́ close market ẹ máa ṣe ìtọ́jú yín dáadáa náà ni bàbá mi ó ṣáà ti mú. Boss, sir, I have another bad news, sir. Ibrahim. Sir. Ibrahim. Sir. Ibrahim. Sir. Ẹ mélòó ni mo pè ẹ́? 3 times, sir. Kí lẹ ṣe ni? Why always bad news? So tí bá ti gbọ́ pé o bọ̀ lọ́fíìsì mi sí i, àbí kọ́kọ́ ti kọ́kọ́ prepare ara mi pé òun bọ̀ pẹ̀lú bad news. Kí lẹ ṣe mi? Sir, you know I'm a blunt officer, sir. Bí ọ̀rọ̀ bá ṣe rí gangan, bí mo ṣe máa sọ fún yín nìyẹn, sir. Ọ̀dà, kí ló ṣẹlẹ̀? Yes, sir. Crime scene àná tá a lọ mójútó. I find out pé wọ́n ti gé ẹsẹ̀ bàbá yẹn tó jẹ́ àgbàlagbà. Ìtòwájọ́ mọ̀ ẹ́ ń bẹ̀, wọ́n shoot ẹ̀, sir. Ó dẹ̀ kú lójú ẹsẹ̀. And tí ó wá jẹ́ bad news gangan nínú ọ̀rọ̀ tí mò ń sọ ní pé tó ṣẹlẹ̀ yẹn ó lọ́wọ́ àwọn boys ayé ní rọmọ nínú. Wọ́n mọ bọ́n ṣe gé ẹsẹ̀ bàbá yẹn tán dẹ̀ ṣe shoot ọmọ yẹn. Ń bo lẹ́tí ní information yẹn. Sir, nígbà tá a dé ibi tá a ti fẹ́ lọ gbé òkú yẹn, sir, investigation jẹ́ kó yé wa wípé bọ̀bọ́ yẹn camel ló máa ń wọ̀ and then one side of his eyes ó ti wà paralyzed, sir. That is to say ayé ní rọmọ gangan ló wà ń díẹ̀, sir. Good. Mo ti rí i pé reliable source ni. But one more thing, one more question tí mo fẹ́ bí ẹ̀ gangan ìwọ gangan tó mú news wa. Okay, sir. Kí ló wà ní lọ́kàn? How do we arrest him? Kí ló rò kó kàn? Sir, I have a proposal, sir. Good. Mo propose ní sir, mo dá alábàá ní sir. Go ahead. Pé kí mo ti fi tracker sára àwọn kan already. Nice one. Àwọn bíi mẹ́ta láti track movement ti àwọn gangs yẹn. And my hope is that eventually a máa mọ bí tí hideout wọn wà a dẹ̀ máa lè arrest wọn. But proposal tí mo wá ní ni bóyá kẹ́ ẹ tún mobilize wa ká mọ bá a ṣe máa lọ ká wọn mọ́ sà. Nice one. Nice one. Bó tilẹ̀ jẹ́ pé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ ó kó mi lọ́kàn sókè ṣùgbọ́n gbà tó máa parí ẹ̀ ìwọ náà ló tún bá mi bu tútù sí pé màá mobilize yín jẹ́ kí iṣẹ́ tracker yẹn máa lọ kó náà máa ṣiṣẹ́ lórí ẹ̀ kó sọ pé kí n mobilize yẹn máa mo fẹ́ bẹ̀rẹ̀ lẹ́bẹ̀ kan mo ti wà ókè pẹ̀lẹ́ lè tó sọ yìí. Okay, sir. Next time tó bá ń bọ̀ mi Ibrahim rántí pé yàn lèmi náà so I need good news for God's sake and I know you can do it. I will try, sir. èèyàn lèmi náà enough of this gbàgbàgbà àti ìṣe you understand. I will try, sir. ọ̀dẹ̀ mo nǹkan tí mo ń try láti sọ fún mi ò tí mo fẹ́ kó mú wáyé mo kó jẹ́ kí n mọ̀ pé ayé ni rọ́mọ o ti mú. You can count on that, sir. I know you can. I'll do it. Oh, yes, sir. You can go. Permission to dismiss. No, at your own risk. Don't worry. At your own risk. Thank you, sir. You can go, yeah. Oh, boy, hard o. Ìpàdé dọ̀run o, ìpàdé dọ̀run o, bíre bá wá dìbì, ìpàdé dọ̀run o.
ìpàdé dọ̀rùn o ìpàdé dọ̀rùn o bíre bá wá dìbì Sakura ìpàdé dọ̀rùn o kí ló ṣe fún yín. Ọlọ́run rí mi lè parọ́ mọ́ ó rẹ́bù mi ni ó rẹ́bù mi lè parọ́ ẹ wò ẹ mi nílé ó rí ìgbà tó ń ṣe. ọgbọ́n Sakura boss wojú mi o má wo eléyìí o eléyìí ni ó wo bójú bá yẹjú ń kọ́ ojúkòrò òǹpọ̀ ojúkòrò jẹ́ o ní gbólóhùn kan òrèpù àbó òrèpù. boss mi rape. Parọ́. Hi, I ref you. Why you bastard? Musa yóbóró bàbá òrèpù àbó òrèpù. àbá jẹ́ kí dìmánà kó wojú mi báyìí kó sọ pé òun ò ṣe ó rape yóbóró mi rape ikú máa pa fádà ẹ̀ ni. Kò ní já fún bàbá ẹ̀. You still dey lie. Musa confirm it to your face now. Ó náà rape o tún ṣe ń parọ́ wèrè. Táyà rape o, I no rape. Musa. Rape o mọ̀lẹ̀ ẹ́. Boss mi rape. Ó dáa Abọ́gundé kí ni ìdájọ́ rẹ̀. Káyì Abọ́gundé fi àdájọ́ lè mọ̀lẹ̀ bùrọ̀ mẹ́ta. Káyì mi arrest. Musa. Commander no vex. Àbá ikú lèrè ẹ̀ṣẹ̀. ní ìgbọ́. Ikú lèrè ẹ̀ṣẹ̀ àbá. torí kí ni. Ikú ni. Tíráwà ń tọwọ́ bàjẹ́ bọ̀lẹ̀. Confirm. Wọ́n hùwà bàjẹ́. Kí ló fi yàtọ̀ sáwọn olórí burúkú jẹgúdújẹ yàtọ̀ àbájá? Bàbá, ṣé lè bá ní opportunity láti wà nípò kan? Àbúrò wà nípò tẹ̀wà iná máa wà tẹ̀wà ẹ̀. Eléyìí máa tẹ̀lé báṣubàṣu ni. Ajé ń gbọ́. Ó ṣe. Káyì kájà tẹ̀lé aṣọ mọ̀nẹ́, àtẹ̀lé aṣọ mọ̀nẹ́. Yóbóró kò fojú rẹ̀ rí. Confirm. Ó dáa. Ó rèpù wọ. Bẹ́ẹ̀ni ó rẹ́bù mi. Ìjẹ́rìí ayé Nàìjíríà lòkè àmọ́ o. Yóbóró. Commander. Ìdájọ́ rẹ̀. Ó ti níyanjú nìyẹn o. Bastard. Ẹ wo òkú rẹ̀ lẹ́nu. Ẹ wo òkú rẹ̀ lẹ́nu. Ẹ wo. ṣe hàhà tó kàn ní kò sí ká. pẹ̀sí tí orí mi yóò rí nígbà tí sú èmi ò kí ni fún àwọn àbá yìí nìyí. ọmọ tó ṣẹlẹ̀ àbákúláṣọ àwo where a man tó bá ti wọnú nǹkan má lọ fọmọ má lọ jò bí asẹ́ ló máa ń jò téèyàn bá ti wọnú nǹkan bọ̀bọ̀ èèyàn máa ń dúró tán ni. ọ̀rọ̀ ikú yìí náà ni gbogbo yín máa ń pariwo láti dè wọ́n èmi ò láì gbogbo àwọn kìnnì torí ọ̀rọ̀ ikú yẹ̀ ó ní bóyá máa ń sound lára mi ó ní bóyá máa ń ṣe mí èmi ò láì má máa fi ọ̀rọ̀ okú ẹ̀ má máa fi finger brain mi mi ò láì kí ẹ̀. bọ̀bọ̀ nature ni kú tó ti yẹ nature ni kú. kò tí yà báyìí. a lè carry over. kàtẹ́ sí ó ti yẹ jáyì sùn arúgbó ó wọn understand ọmọ ó ti tó máa ń ṣẹlẹ̀ báyìí. kí ló ṣẹlẹ̀.
ó mì. ó mọ̀ èmi kò tẹ̀ ń ro bí gbogbo ẹ̀ ṣe ń lọ ni mo ń ro gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin Ayénirọ́mọ àti Olúgbẹ̀san ó rí pé gbogbo ìgboro ti dàrú gbogbo nǹkan ti ṣẹlẹ̀ o. bọ̀bọ̀ sórí ọ̀rọ̀ ikú nation ikú kò yẹ ó máa calm ni ohun tí mo fẹ́ kó mọ̀ ni pé ṣòro Olúgbẹ̀san yẹn a gbọ́dọ̀ dúró tán o àlàyé ńlá ìjì ńlá tó ń káṣọ lórí wáyà a máa dúró tì ní ní choice a máa dúró tì ní Olúgbẹ̀san for life ni o kò yẹ. ó mọ nǹkan tẹ́mi ti ẹ̀ ń rò sí. kí ló rò. èmi ń rò nǹkan kan sí mo dẹ̀ mọ̀ pé nǹkan yẹn máa work. ok o understand. èmi ń fi pé kémi lọ sọ́dọ̀ mídíà. káyì. ìlú jẹ́ láǹdì. Olúgbẹ̀san ó jẹ̀bi Ayénirọ́mọ. wọ́n dà wá ti kú náà wọ́n dà wá ti kú ẹni fẹ́. báwo lẹ ní bàbá. mo ní wọ́n ti di ọkùnrin a ti ṣe wọ́n bá a ti mọ́ ń ṣe àwọn tá a tè tẹ́lẹ̀ ẹ wá wò mí o èyí mo lọ́rọ̀ ọ̀gá sọ ọ̀gá ayé tẹ̀ ń wò yìí ọ ti dà pátá o tí ọ̀ṣẹ́ forí sọ bẹ́ẹ̀ yẹn bá forí sàpátá nǹkan kí ni yóò ṣe. fífọ́ nìkan kọ́ tó bá dàwó yóò tù ká tó bá jẹ́ gbá ni wọ́n ò ṣàjọ àmọ́ àwo kò ṣeé ṣà ẹ gbọ́ bàbá wa rẹ̀ nìkankan tó wá ro bí tàbí tó kàn tiẹ̀ ń rò lọ́kàn wípé ọ̀gá wa yìí kọ́mọ ìtì ìsọdélẹ̀ ikú ni o kì í ṣàrùn. bàbá ikú bá wò ikú bá wò láìkì bọ̀n láìkì ikú kò sẹ́wọ̀n tó láìkì ikú bàbá. ṣé wọ́n fẹ́ robi sí mi. rárá o tún àìlè. wà ní pé ikú wọn ń bá ẹ sọ̀rọ̀ ó sọ pé ikú bá wò. ẹ̀rọ kan ò sún ọ yóò dá mi lóhùn tí mo fẹ́ bí sọ pé ìkúwọ́ ti kékeré yọké. ìgúnwọ́ ti kékeré yọké. amúlẹ́nu bí agogo. amúlẹ́nu bí agogo. òjò palábàáhùn pẹ̀lú ẹ̀wù lẹ̀kẹ̀ lọ́rùn adé afẹ́ni a sọ̀rọ̀ fún tó lóhùn ònígbà tó lóhùn ònígbà irú wọn mọ̀ ń ti ka àbámọ̀ bẹ́ẹ̀ nínú wo bó ti jẹ́ mo sọ fún wọn. bàbá ẹ má tiẹ̀ dá lóhùn tó bá ń kó dalẹ̀ once man loss ni bàbá tó bá yẹ pé mi mo dalẹ̀ mú ewa bàbá kí ni mò ń dúró mú kí n máa lọ. ọkùnrin lọmọ yìí. bàbá àgbàlagbà ẹ má bínú sóhun àgọ́ ló ṣòhun ìbéèrè kan tẹ́mi fẹ́ béèrè ni pé ṣé tàbá ti dalẹ̀ àlàyé tá àròbí ṣàlàyé nǹkan kò ṣáà ní ṣe wa tó bá lépa wọn ní bá wa. jẹ́ kí wọ́n lọ rè gbé machine gun àwọn ọlọ́pàá wa ní kí wọ́n dojú ọ̀kọ́ tó bá rí nǹkan kan ṣe lára rẹ̀ máa jáfẹ́mi àròyé ìrókò olúwerè wọ́n jẹ́. a jẹ́ kí n máa pẹ́ láyé nìyẹn. ọtí pẹ́. torí mo wà pẹ̀lú àlàyé mi lè dalẹ̀ wọn. ọtí pẹ́. ọtí parí. òbí iṣẹ́ rí ọmọ ní ilé ló kàn fẹ́ stubborn tiẹ̀. gan. ṣẹ́rí tẹ̀sí lọ́dọ̀ bàbá ń bí ìpele kan nìyẹn ẹ tún máa ṣe kí ni ẹ tún máa bọ́ sí next step báyìí ẹ báyìí kó mi báyìí ó tún níbi tí mo tún kó yín lọ. àlàyé mi mú wa pẹ̀lú yín. oṣù wàhálà ẹ ti wọ́n kan tí mo sọ. ó tán báyìí. nature kí ló ń tó ṣe báyìí náà tó ti gbàgbé ìkìlọ̀ ni. anyway once final loss ni o as for me Olúgbẹ̀san ìbà rẹ 1 million mo wà pẹ̀lú ẹ mo dúró tì ẹ́ mo wà pẹ̀lú ẹ ikú àjọkú àwọn àjọgbà Olúgbẹ̀san for life. Ayénirọ́mọ bàbá ẹ bá bí nípa disturb mi o a ti pẹ́ ń bẹ̀ yẹn tá a ti ń dúró dé yín pé ká wọnú kaba ká sáré ká sùn kò tẹ́yìn ni à ń dúró dé àdèmọ́ reason tẹ́ fi wà ń bì báyìí by this time ẹ̀kẹ́ náà ti wà ní kaba kẹ́ ti máa sùn ẹ̀dẹ̀mẹ̀ pé tẹ́yìn ò bá wọ ọbẹ̀ yẹn kò sí báwa náà ṣe fẹ́ sùn so bọ̀dọ̀ wọn ta wà yìí ó dẹ̀ pé ó dẹ̀ ti fẹ́ máa oúnjẹ máa kun oúnjẹ máa kun abákan akọni ká wá jìn àbánú fẹ́ ṣe it can't disturb you mo kàn fi ìpò ẹgẹ ti wọ kaba kẹ́ ti sùn ní sọ àtàwọn náà máa sùn kò sẹ́yìn ò bá sùn àwa náà ní sùn. bàbá ikú wa àjọ kú ni. àwẹ̀ wa àjọ gbà. àwẹ̀ wa àjọ gbà. kí ni iṣẹ́ táwọn àgbà ju káwọn máa ṣọ́ yín lọ kọ́kọ́ gbọ́dọ̀ ṣe yín bí táwọn bá wà náà. ọjẹ́. ìdí nìyẹn táwọn fi dúró pé bàbá gbéra tẹ wá lọ sùn gẹ́ẹ̀dì búrà tó láyà tó máa ń bà yín tó máa ń yàbí pé ó ní nǹkan míì tó dójúlé yín. Margaret Asha. confam bàbá ọmọ yẹn sì kì gan ó sì kì gan ní báyìí sọ̀rọ̀ ìgbọ̀n àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀ kí lọ́la tó mọ̀ òfin mẹ́ta á bà yín pé kí ni next thing tá a máa ṣe. Ọlọ́run ló lẹ́mìí gbogbo wa confam tí Ọlọ́run bá gba ẹ̀mí ẹ̀ kí lọ́la tó mọ̀ ẹ̀sùn òkú ẹ̀sùn nígbó
àmọ́ tí bá ń wu Ọlọ́run tí ó gbẹ̀mí lọ́rùn rẹ̀ ẹ ṣe bá ṣe máa ṣe. Sir, ẹ ti sọ̀rọ̀ gan gbogbo ọ̀rọ̀ tẹ̀lé sọ ó ní mí ni ó make sense but ó ní ọkàn tó gbé wa débi tá a fi ní ká sáré yọjú sí i ẹ pé tẹ bá dẹ̀ ti sọ̀rọ̀ báyìí a máa ń gbọ̀n nǹkan tẹ bá ti sọ náà ni but ayé ni rọrùn bàbá ẹ̀yin ẹ̀kọ́ gbé bọ́ọ̀dì yẹn wọn kẹ́kọ̀ọ́ wọ́ kábà kẹ́ sùn sódà táwa guys àwọn náà ti ẹ̀dẹ́ngẹ́ po síbì kan fún bíi 1 hour kan orí wa ṣe wà ó gba àwọn kọ̀mándà ń bẹ̀ yẹn wọn lè sùn tẹ́ bá dẹ̀ ti sùn àwọn náà ò ní sùn ojú dẹ̀ tí ó ti ń ṣe bákan nígbà fi pé sà ẹ̀kọ́ dìde mẹ́rin kẹ́ gbéra sọ bí ọmọkùnrin tẹ jẹ́ kẹ́dẹ̀ bọ́ sí kábà mẹ́rin kẹ́dẹ̀ sùn káwa náà dẹ̀ wọ kọ́nà kan ká ṣe kọ̀ rest fún bíi 1 hour bíi 2 hours. ẹ rí sọ àmọ́ lẹ́nu kò sí oorun lójú yín ibi tí mo wà yìí ni màá sùn tílé ọ̀la ó fi mọ́ ẹ̀yin méjèèjì ẹni ó bá mú apá ọ̀tún kó mu ẹni báyẹ̀ máa mú tòsì kó mu ó dàárọ̀. ayé ni ọmọ ayé ni ọmọ o. Shut up. Tí bàbá rẹ̀ ò bá ti gbé owó mi wá lọ́la nípa ní ipa o. Mo lọ bá àwọn ará rẹ̀. Thank you. Mo lọ bá àwọn yòókù rẹ̀. Dákà sókè. Yeah, this way. Tó bá parí jù máa fọ́ ẹsẹ̀. Ẹyẹ bàbá. Ó pẹ́ o. A máa pẹ́. Balógun ti lọ. Ikú ò ló pa Balógun. Bàbá ẹ lè gbàgbọ́ pọ̀ ọjọ́ ni lady yẹn. Kóró. Yes boss. Ìbá wí fún ọ pé mo mọ̀ pé ọjọ́ ní nǹkan kò lè yẹ ọ lẹ́nu. Mo mọ̀ pọ́lọ́pàá ni. Boss so ẹ mọ̀ pé ọjọ́ ni lady yẹn látijọ́ yìí gbígbà pa finá sóró òrùlé sùn ní nà. Mo tágbà fi ń jẹ̀kọ́ abèrè ló wà àmọ́ màá fi ràn ẹ́ lẹ́nu. Ṣó o mọ̀ wípé orúkọ wa ti bàjẹ́ nílùú? Bàbá dé àárín ìlú pípa ní ọ̀pá wa lórí ẹ̀ṣà ìmọ̀dí tá à ń jìyà rẹ̀. Àmọ́ obìnrin yìí ti rí wa tán ó rí wa dáadáa. Òun ni ó lọ tún orúkọ wa ṣe nílùú yóò sọ owó èèyàn tá a jẹ́ fún wọn. Àmọ́ tí Balógun tó kú àkókò rẹ̀ ló tó. Ẹni tí ó kú lọ́mọdé ò lè kú lágbà. Bọ́rọ̀ mi sọ. Deborah. Yes, sir. My baby girl. Ajá tó relé ẹkùn tó bọ̀ ó yẹ kéèyàn kíkú oríire ní so kú oríire. So láti sin ló mo fẹ́ hard morúkọ ẹ o. Tí máa sọ pé ẹjọ́ ẹ pé tí máa sọ pé ọ́fíìsì ẹni orí yọ ìwọ ni mo rí fáàsì o. Thank you, sir. Ẹni mo kí ẹ kú oríire because kò easy. But thank God pé irú nǹkan bẹ́ẹ̀ wáyé. Àbọ̀ mọ̀ pé blessing in disguise. Because irú bó ṣe ti kidnap wọ ẹ inú mi dùn pé gbogbo bó ṣe wà mẹ́ẹ̀ o ti mọ bó ṣe ń wọlé bí wọ́n ṣe ń jáde mọ̀ kó wọ́n máa ṣiṣẹ́ bó ṣe wà mẹ́ẹ̀ abẹ́kọ̀. Yes, sir. Mo mẹni tí mo ní àwọn sharp jù bẹ́ẹ̀ lọ. So now kò tó jẹ́ kí n pè é sìn Deborah, how do we arrest that notorious criminal? Wọ́n ló máa put you through by sin. Thank you for this opportunity, sir. All right. Sir, for the little time tí mo lò pẹ̀lú àwọn ayé ni wọ́n mọ̀, sir. Okay.
mo discover pé Ayénirọ́mọ kì í ṣe criminal sir. How? Can you defend it? Yes sir. Oh yeah, go ahead. Reason tí mo ṣe ní Ayénirọ́mọ kì í ṣe criminal ni pé ní ìwọ̀nba ìgbà díẹ̀ tí mo lò lọ́dọ̀ Ayénirọ́mọ sir, mo rí tó ṣe ń treat àwọn èèyàn, àwọn tó kó tó kidnap sir, mo rí tó ṣe ń treat wọn, mo rí bó ṣe ń ṣe sí wọn sir. Yes sir, èèyàn ò lè jẹ́ criminal sir kó kidnap àwọn èèyàn, ó fún wọn ní very good treatment sir, ó máa fún wọn lóúnjẹ. Yes sir, tó bá sick Ayénirọ́mọ máa ní kó gbé wọn lọ sí good hospital fún good treatment sir. Yes sir, kò sí gain kankan nínú àwọn tó fẹ́ pa tó ń bọ̀ náà, kí lè rí ẹ̀ tó bá gé kó fẹ́ pa wọ́n ni. Nǹkan tí mi rí nínú ọ̀rọ̀ Ayénirọ́mọ ni wípé ó ní mission, ó ní message tó fẹ́ try láti pass across sí àwọn kọ̀ọ̀kan, maybe àwọn politicians. Ẹ sà, àìkàwé Ayénirọ́mọ ló ń affect ẹ̀, ó ló gbé dé level tó wà yẹn sà. Tó bá jẹ́ pé èèyàn tó kàwé ni, bóyá kò bá máa go through the process tó go through yẹn láti lè fi deliver nǹkan tó fẹ́ deliver fáwọn tó fẹ́ deliver ẹ̀ fún sà. Ṣé bí Ayénirọ́mọ sà, mo wí pé Ayénirọ́mọ ó ní ìkọ̀kan ṣe pẹ̀lú àwọn politicians tó wà nínú ìlú àìsà. Gbogbo ìgbà tí mo bá wà lọ́dọ̀ ẹ̀, bó ṣe ń pe Olúgbẹ̀san ló ń pe Amọ́dẹ. Tí kò bá ní ìkọ̀kan ṣe pẹ̀lú wọn, kí ló ń pè wọ́n fún? Deborah. Yes sir. Mo gbọ́ ẹ dáadáa tí mi ò gbọ́ ẹ kù. Tí ọba ìwà láyé experience wọn máa kú sí ní o. Èmi ò mọ̀ pé tí ọba ti lọ pọ́sítà àti forí gbálẹ̀ once, ọpọlọ ẹ̀ máa ń shift kó omi tó wà ń bọ́ sí nǹkan rẹ̀. You are saying rubbish lẹ́nu ẹ, a whole police officer. So are you telling me somebody tó ń kidnap ó ní kì í ṣe criminal? Somebody tó ń pa àwọn èèyàn tó ń threaten wọn lórí phone, you are telling me kò ń ṣe criminal? Somebody tó fi ìgboro sílẹ̀ tó jẹ́ pé inú gbó kìjikìji ló gbé dìbò that what's your problem? You are telling me that man is not criminal? Oh Jesus Christ. Anyway, èmi ni mo fà á nísìnyí tí mo ti wá understand situation tí o dẹ̀ wá ń sìn tó ní mo mọ̀ pé ìwọ náà ló lè ṣiṣẹ́ yìí due to experience tó ti ní láti bá wọn ṣiṣẹ́ mẹ́rin. So what do we do now? Mo fẹ́ arrest Ayénirọ́mọ lọ́la ẹ̀, so mo fẹ́ kí o pe àwọn boys ẹ arrange ara yín as usual, ẹ lọ bombard ẹ jẹ́ kó mọ̀, tẹ bá lè gbé wá láàyè máa appreciate ẹ. In fact ẹ láti tètè lọ ṣe nísìnyí pé àwọn tó tiẹ̀ tó wá dárúkọ tó ti involve nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ pé ń pè ó ń threaten wọn yẹn ẹ ń láti tètè lọ, so ẹ tẹ bá lè gbé wá láàyè mi mind but tó bá yẹ kó kú náà ni with all pleasure. Ara mi rírí, mo rórí ológbò látẹ, kí ni mo rí, kí ni mo fẹ́ sọ nínú ìwé ìròyìn ni ọwọ́ àsìkò ọlọ́pàá ó ti tẹ ọ̀nàrẹ́bù Amọ́dẹ̀májá. Wọ́n ní àbí kó wọ́n sọ tẹnu ẹ̀, kí ló fẹ́ wí kí ló fẹ́ sọ, ràwé ìròyìn náà kó o kà á kó o mọ̀ túmọ̀ ẹ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti wò ó? Ǹjẹ́ ẹ ti mọ̀? Ògbóǹtarìgì ni Ayénirọ́mọ ó lérí lẹ́ka o, ó sọ di mímọ̀ fún gbogbo wa pé ó fà akẹ́kọ̀ọ́ rí pé àfi tó ń bá gba ẹ̀mí ọ̀nàrẹ́bù Olúgbẹ̀san kóhùn tó jáwọ́. Ẹ gbà mí lémi Olúgbẹ̀san nínú ìlú iná. Deborah ọmọ mi dààmú bí ó dáhùn. Àlàáfíà lọmọ yín wá sà, bí ọ̀sẹ̀ kan sígbà tá a wà ọmọ yín máa kàn yín lára sà. Mo rò kó yá wèrè, mo rò pé wà táwọn tó ní ẹ fẹ́ sọ́kú dànù. Bọ́ọ̀ ni wọ́n ṣe jáde kó o bẹ̀ tọmọ tèmi ò jáde. Mo dàbí ọgbọ́n ni sà. Ìwọ dàbí ọgbọ́n láti jáde, o ò dẹ̀ lè lu ọgbọ́n tó o lò kó o fi mọ́mọ́ mi lẹ́yìn kẹjọ fi wá sílé. Níwọ̀n tí mo rò pé tó o bá sì wà bẹ́ẹ̀ tó o sì ń ṣẹ̀ mí tí o tí ì sí nǹkan kan tó ṣe ọ́, kò sí ohun tí yóò sọ mọ́ mi, ìwọ ti wá kú o bẹ́ẹ̀ kí wọ́n pọ̀ mọ́ mi dànù láàrin ọ̀sẹ̀ kan tó sọ fún mi àbí bẹ́ẹ̀ kọ́?
Deborah ngbà sọpnọkù ngbà gbàṣẹ o lè sọpnọkù. Sorry sir. ká ló sọ ni wọ́n fún ọ lẹ́sẹ̀ lẹ́nu ni ó dín ní ọ̀sẹ̀ kan kí n mọ retí ọmọ mi ẹ̀yin olórí burúkú náà dáradára yìí ìwọ àtọ̀gá rẹ ìgbà tá ẹ wá síbí tá ẹ fẹ́ wá bẹ̀bẹ̀ nípa ipò kò ní gbogbo bẹ́ẹ̀ sí dọ̀bálẹ̀ ń bí kì í ṣèrú àti bùbá ló wà wà bí tó kúnlẹ̀ ń bí ó wá di pé ká ẹ sọmọ mi ọmọ mi lẹ ṣọ́ọ̀tì ẹ dẹ̀ mọ kò gbà lọ́wọ́ mi àbí mo fún ọ lẹ́yìn sọ́la 24 hours ni mo fún wa àtọ̀gá rẹ bí ìbárí ọmọ mi nínú lẹ́yìn wọ́n faṣọ ọlọ́pàá sí yín. Sorry sir. ó ṣe gbogbo ẹ̀ bọ́bọ́ olórí burúkú àṣìírè ìwọ bọ́bọ́ ti jáde ò mọ́ bọ́mọ mi ó ti délé èpè ni ó pa yín ibi ni ó sọrí gbogbo yín orí yín ti burú dànù lẹ́mìí olúgbẹ̀sán àwọn wo ló ń bá mi ṣeré ọwọ́ gan-an àwọn olórí burúkú wo ló ń bá mi ṣeré ọwọ́ DPO tá a bá jọ fẹ́ ká yí ara wa jọ bàjẹ́ bẹ́ẹ̀ ni o wọ́n mọ̀ bá bí o bó o bá fẹ́ ká yé rẹ bàjẹ́ tó o fẹ́ kí wọ́n jí ọ gbé tọmọtọmọ járíra. tó sọ̀rọ̀ rẹ̀ dọ́lọ́rùn tó ń wá ta ní máa mú mi tó ń wá ta ní máa mú mi ìṣèrántí pé ẹ̀san bẹ́ẹ̀ ẹ̀san áké. Mike, ṣé sójà ni wọ ìbáyìí tó ṣe irun sórí tó tún ní òǹgbọ̀n? Are you mad? Are you crazy? You dey mad. Move! You dey crazy. Move! Are you mad? Move! Your papa. Move! I'll play. Take this way. Oh yeah. Idiot, rat. Bro, banka kai ajo menene ne ajo? Menene ne ajo? Kai ojú tó ayé ko? Ojú menene? Bro, banka ojú. Kai! Yeah. I go kill myself now because what? Check bro, back. Madam, please, don't kill me, please. You call up for me for madam? Please, don't Kai, kill me. I love you, madam. Don't kill me. Musa. Musa, please. Musa, Musa, please. Musa, please. Ka, tí ọ̀la bá ti adé wàláhì. Wọ́n sọ gbogbo àròyìn fún Ojútáyé gbogbo ohun tó gbọ́ látẹnu mi tó wà fi di wòye ọ̀la kó wà nínú newspaper kó wà lórí handb tó máa fi di ọ̀túnla láàárọ̀ kùtù wáyé kí wọ́n pín kiri a máa ṣe yìí èmi ni màá pa ìyá onírú tó jẹ́ ìyá yìí. Torí Ọlọ́run ẹjọ́ máa ṣe kọjá ibi tẹ́ lérò torí Ọlọ́run ẹjọ́. Máa pa bàbá onípákó tó jẹ́ bàbá ẹ̀ Torí Ọlọ́run ẹjọ́. kó lè mọ̀ pé mo mọ̀ ẹ́ délédélé ni ìyàwó méjì ló ní. ẹ̀yà ọmọ ogun o. Yes, boss. ìjẹ́ ẹlẹ́tì kí lẹ fi ṣe tó bá máa fi di wòye àárọ̀ ọ̀la mi fẹ́ rí Ojútáyé bíbá yìí mọ́ ẹgbẹ́. Baba. Deborah. Yes, sir. Tí n bá sọ pé ọ̀rọ̀ ẹ yé mi irọ́ ni mo pa o ṣé kí n sọ bó ṣe rí lọ́kàn mi tí mo dẹ̀ mọ̀ pé ìwọ náà ò ní parọ́ fún mi tó wáyé pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o máa sọ fún mi straight kí ló dé how can an officer as beautiful as you are kó wá wò pé okay tó bá tiẹ̀ máa ní feelings fún yàn ó wá jẹ́ criminal kí ló dé kí ló fẹ́ gé. Not at all, sir.
Sir, kò ní nǹkan kan ṣe pẹ̀lú feelings, sir. So mi ò get it right. Ó kàn jẹ́ pé ẹ fún mi láyè láti express ara mi ni, sir. Okay, thank God. Weekend láwa ẹ̀. Mo ara ìgbọ́n sìn, jẹ́ kí n gbọ́ dáadáa. Òwò ló ní floor. Yes, sir. Mi ò fẹ́ ká focus lórí ayé nírọ̀mọ́ nìkan, sir. Bẹ́ẹ̀ ni. Mo fẹ́ ká go further lórí àwọn other investigations. Bí àwọn wo? Sir, I'm talking about Amodemaja, sir. Amodemaja? Yes, sir. Do you know who Amodemaja is? Very well, sir. Chairman local government, sir. Definitely o mọ nǹkan tó ń sọ dẹ̀. Very well. O dẹ̀ fẹ́ arrest ẹ. O kàn ní di àbúfà látọ̀dọ̀ mi. Mo kàn ní kẹ́ fún mi ní backup ni, sir. Owó kékeré nìyẹn. Wọ́n tó wá jẹ́ kó wọ́n lo decide lọ́kùn ẹ̀ kó fẹ́ arrest ẹ. Wọ́n tó fà wọ́n tó ń kó dání kí ló ṣe wọ́n? Mo fẹ́ kẹ́ fún mi ní permission kó lè ṣiṣẹ́ pẹ̀lú mi. Torí mo ṣù ní àwọn investigation kọ̀ọ̀kan tí mo fẹ́ discuss pẹ̀lú wọn, sir. Okay, wá fẹ́ kàn bẹ̀rẹ̀ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni, sir. You. Sir. Ṣé bí o gbọ́ nǹkan tí mi àti Deborah ń sọ látẹ̀kàn? Nàwọn sìn yìí ó lóun fẹ́ kí o bá wọn ṣiṣẹ́. Pẹ̀lú nǹkan tí mi àti ẹ̀ ń sọ yìí, are you ready to work with her? Yes, sir. We are ready to work with her hand to hand, sir. And you? Yes, sir. Very well, sir. I promise to serve my country. Hey, Jesus Christ. Kò fọ́ ni o. IPA mo rí irú orílẹ̀-èdè tẹ wà. Okay. Deborah. Yes, sir. In order not to discourage you, gbogbo tó fẹ́, consider it done. Thank you, sir. So, thank you, sir. But don't forget, it's going to be at your own risk. Yes, sir. You can go. Thank you, sir. You can go. Yeah. All right, okay. Ní nice day. Ẹ pẹ̀lẹ́. Ẹ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn ni o. Yes, sir. Ẹ máa ní course láti jó ẹra. Ẹ máa gbà mí lọ́wọ́ Deborah o. Ọmọ ẹ̀ tí wá ń go too far. Ó dà gbé kinní yẹn gan òye o. Orílẹ̀-èdè wo? Orílẹ̀-èdè yìí. Ó fọ́ ní ikú. Wúwo ìtàn ni. Hello, Honorable Olúgbẹ̀san. Mo ní information kan tí mo fẹ́ sáré fún yín ni o. Eré wo ni wà á ti fún mi ṣe tẹ̀lé fúnra yín rí? Kó tó máa fi lọ́kàn balẹ̀ nìyẹn. Èmi nìkan lè gbẹ́kẹ̀lé tó ní. Ọlọ́run káṣù ẹ̀ kókó nẹ́kẹ̀tì. Èmi ìyá àfà pásítọ̀ láti sọ fún mi pé ìyàwó gbọ́gbọ́n ni fún mi. Wá ṣe torí mo máa ń bẹ rẹ́rìn kó tó yẹ kó máa ronú sí ni. Mo sì ní òṣèlú ara yé. Kí ni àpè? Mo enjoy ara mi bàjẹ́. Mo enjoy ara mi. Dandan ni kò sùn yín bó ní. Àwọn ọ̀rẹ́ mi náà lọ sọ pé kí n máa jó ìṣe. A máa sọ fún wọn pé renal failure ló ní. Renal kílẹ̀ pé? Renal failure. Tí ẹnu àjẹ́ lágbára Ọlọ́run. A máa bọ̀ champagne. Ayé àwọn ọmọ máa bàjẹ́ kan. Fọlọ́kọ́ di alẹ́ fọlọ́kọ́ jẹ. Yes. Wọ́n jọ ń wá owó ní gbogbo ara wọn bí ìjẹ́ lọ́la. Àwọn ẹ̀bẹ̀ lèmi máa bẹ̀yìn. Ẹ jọ̀ọ́ má jẹ́ ká wó lò. Sọ kí ni kó jẹ́ ìpín tèmi? Ìpín tèmi ni báwo? Tó bá tún yà á tó bá ìwọ pe ọlọ́pàá sí mi. Wọ́n gbà. Ṣé bàbá yẹn máa lọ sí jẹ́ṣà? Ìnáwó lè fi yí balẹ̀ ẹjọ́. I don't think so. Hey, come here. I promise you this time around. Mo promise ẹ, mi ò lè ever fail. Ìwọ ní tẹ̀yìn ṣe press up fún mi rẹ̀. Ẹ̀yin lọ sókè àbíkẹ́ lọ jí. No, ìyàwó mi ó ń díẹ̀ mi ni. Mo gbọ́dọ̀ wá sí Abuja lọ́la láti wá different quotations wa. Mo ń go through àwọn family issue kan ní, so I'm sorry. Rounds àbí 2 minutes. Lórí ẹ tó máa ń kọjá ládùúgbò yìí, ó dẹ̀ ti ń yabí. Tó máa ń gbọ́ tó lórí kan sọ pé ẹni tí ò rí wa kò rí ìgbọ̀ngàn, ilé iná ń pè bẹ́ẹ̀. Ṣé mi ò sọ fún ẹ pé yín kàn satisfy me? Kàn satisfy me now, 2 minutes àti dà.
nǹkan tí mo dé máa ń rí yẹn wọn jẹ́ ẹni tó máa ń wúrú wà bẹ́ẹ̀ yẹn. ilé ìwò ló ń jóná kí lẹ ṣe ṣe. iye tí mo sọ fún yín pé kẹ́ wá ẹ wá sódà tá a lè bẹ̀rẹ̀ sójú ìlara mọ́ mi. mo ti lóyún. gbogbo ìta máa ń ṣe náà ọmọ sọ fún mi pé ìwọ kọ́ mi èmi náà sì rí èmi náà kọ́mù á kọ́ ń bẹ̀lẹ́ wá kọ́mù. mi ò ṣe oore mọ́ and that's my final answer. Don't you know this is the next stage? What? What kidnap Tani? Láti mi lọ bá wò, ẹni ọ̀gọ̀gọ̀ lọ́ra, ẹni ọ̀gọ̀gọ̀ dáadáa, àwọn tó kàtọ́ náà ti dínà nípa ẹ̀, ẹni ọ̀gọ̀gọ̀ lọ́ta pẹ́lẹ̀ lọ tó. Kí ló ṣe láyé? Mo ṣe ti tẹ̀lé okùn tukú dàbí. Wọ́n láyọ̀ wọ́n sọ fún ọmọ mi lọ. Tí mi ò bá ní ọmọ, ìṣẹ̀ bá kájú ẹ lọ. ó ṣe yé mi ni ẹ̀yin boys mo kàn fẹ́ kẹ́ ẹ mọ kinní kan ṣe rí one thing about life is this o tí a bá rẹ̀ yàn ṣerú èèyàn máa ń fi tọmọ jẹ ni gbogbo assistance ẹ bá lè fún mi I am ready to do anything ẹ bá fẹ́ kí n ṣe fún yín look owó ló ṣe ṣàyè gbogbo tẹ́ ń ṣe yìí ìkankan ò ní kọ̀yìn bẹ́ẹ̀ tó bá dójú ẹ̀ tán ṣùgbọ́n ẹ jẹ́ kí n wo ọ̀nà owó mo lè gbà láti assist yín ẹ bá àwọn bẹ́ẹ̀ sì yín sọ̀rọ̀ àwa mọ bá a ṣe lè ṣe tẹ́ máa rówó náà tẹ́ máa rówó nù ẹ assist mi ẹ jọ káwọn bù palm together please. Yes sir. Àti respect yín tó abẹ́ta kẹ́ respect ara yín kẹ́dẹ̀ bá sọ anything níbi tẹ́ wáyé because nǹkan tẹ́ bá sọ lọ́ máa ń lo against in the court of law now move. ẹ wá gbọ́. bàbá tí mo bá gbá ojú yín bí tẹ́ wá yẹn tí mo bá gbá ojú yín ọlọ́run ẹ̀ ní ìran mọ́ move. ayé ni ìran mọ́. move. ayé ni ìran mọ́. ayé ni ìran mọ́. ayé ni ìran mọ́. ẹ̀wọ̀n kò sùn pẹ̀lú gbogbo tí mò ń wò yìí ó ti dá mi lójú pé ó ṣẹ̀wọ̀n tó mẹ́rin ó ṣẹ̀wọ̀n láyé rẹ tó márùn kò sí tí wọ́n lè sọ ẹ̀wọ̀n rẹ tó mẹ́ẹ̀ẹ́dógún iyún tẹ́mi rẹ ò bá bọ̀. làwọn mi ni màá tán kí ló tún fẹ́ kí ni mo ṣe lídà. ṣé wọn ò gbọ́ pé wọ́n ti gbọ́gbẹ́ ni wa àbọ̀ ò gbọ́ pé wọ́n ti wá àrẹ́sì ẹ̀ nínú ilé ìgbà tó ti wá àrẹ́sì ẹ̀ nínú ilé bí wọ́n bá bi léèrè ọ̀rọ̀ ṣé ò ní sọ̀rọ̀. ṣé àmọ́dé. sámọ́dé ò ní kà bámọ́dé bá wá kà ọ̀nà ọ̀dà tó fi ní sẹ́wọ̀n tó bá fi lè jẹ́wọ́ ayé rẹ̀ bàjẹ́ o. lídà èmi ò mọ̀ pé torí ọ̀rọ̀ àmọ́dé lẹ ṣe ń sọ gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí ẹ wo bí lídà ẹ jẹ́ kí n kọ̀kọ́ yẹ yín gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí mi gan ṣe kí ni mi ò jáfara torí jáfara léwu bẹ́ẹ̀ ni ẹ wo ìkọ́nà ọlọ́pàá yẹn ó ti gbà bọ́dẹ̀ mo dẹ̀ ti bá sọ̀rọ̀ pé àmọ́dé kò gbọ́dọ̀ wà láàyè abẹ́rẹ́ tó máa gún fámọ́dé tó máa fẹ́ pa òun ni mo lọ ra ìpè yín ni mo gbọ́ tí mo fi ń bọ̀. ẹ ti wá mú fọlọ́pàá wọn ti wá. ibẹ̀ ni mo lọ ẹ̀yìn rẹ pè mí padà. sábẹ́rẹ́ ti wá wà lọ́wọ́ rẹ báyìí. ó wà nílé mo ṣe máa lọ mú ni. orí rẹ burú ẹ̀wọ̀n kò sùn ọ́ ó ṣẹ̀wọ̀n tó gún á sí èrè ó ṣẹ̀ṣẹ̀ ó fa abẹ́rẹ́ lẹ̀ sílé ìwọ ń lọ káàkiri kò yẹ kí yóò mú ọ lára bí mo ṣe pè ọ́ kò yẹ kó o jẹ́ kí n mọ̀ pé ó wà lọ́nà ọsibítù ìpè fún àǹfààní ara tèmi. ẹ̀yin lẹ pè mí lídà. abẹ́rẹ́ ó lọ kọ́nà okùn tó dí tọ́jú abẹ́rẹ́ sílé ó dá mi lójú páwọn ọmọ rẹ ni ó fọ abẹ́rẹ́ ògùn ọ. lídà ẹ wo bí ibi tẹ́ràn mi dé máa jíṣẹ́ kọjá bẹ́ẹ̀ níwò yí ọ̀la jókòó báyìí ariwo ẹkún ó máa sán lé wọn ẹ máa wò ẹ máa jókòó báyìí ẹ má jẹ́ kí n jókòó ẹ jẹ́ tètè máa lọ. o mọ tí mo ṣe ní òjókòó mo fẹ́ kó o jẹ́ káwọn ọmọ wá bí kí wọ́n gbóúnjẹ fún wọn ni kó o sì mú wáìnì tó tutù dáadáa bọ́ ọ bá mú tán bí tó jẹ́ tán bí kó o mọ̀ gbà bí lọ́rùn ni ó ti dá mi lójú kó o lè pẹ́ kú ayé rẹ ti bàjẹ́ mi ń lọ. ìjáfara ní ìwé ẹjẹ́ tètè máa lọ ṣẹ́gbọ́n ẹjẹ́ tètè máa lọ. tẹ́ ẹ bá rí mi nínú ìlú yìí lópin ọ̀sẹ̀ yìí kó o pè mí lọ́mọ àlè lẹ́mi tí mo ti pọ̀ ọmọ tí ó ṣe tíkẹ́ẹ̀tì fún mi lọ́nà òde òní mo dé Brazil kò ní yẹ yín ẹni bá mọ̀ ọkà kó ká o ayé tiẹ̀ ló bàjẹ́ ń bẹ̀ o. kí ni gbogbo ra dáadáa bóun náà ṣe rọ́gbẹ̀ ni ìmú aṣọ́fóòtù fẹ́ tẹ̀ ní gbogbo àwọn tí mò ń kó káàkiri wọ́n dọ́dọ̀ rẹ̀ kò lè ní ẹ dúró ń bẹ̀ ẹ mọ́ gbálẹ̀
mo ti rógò. ara mi rírí mo rórí ológbò látẹ kí ni mo rí kí ni mo fẹ́ sọ nínú ìwé ìròyìn ni ọwọ́ àsìkò ọlọ́pàá ó ti tẹ ọ̀nàrẹ́bù amọ̀dẹ̀mọ́já wọ́n ní àbí kó wọ́n sọ tẹnu ẹ̀ kí ló fẹ́ rí kí ló fẹ́ sọ ràwé ìròyìn náà kó o kà á kó o mọ̀ túmọ̀ ẹ̀. ǹjẹ́ ẹ ti gbọ́ ǹjẹ́ ẹ ti wò ó ǹjẹ́ ẹ ti mọ̀ ògbóǹtarìgì ni ayé ni rọ́mọ ó lérí lẹ́ka o. Chief ọ̀gbẹ́ báyà ń dẹ́rẹ́ báyìí ẹ̀yìn òdìdí èèyàn lọ́rọ̀ ọ̀gbẹ́ parí láìfín sí ẹ wò ó afẹ́fẹ́ ti fẹ́ o àti bí fúnra adìẹ bẹ́ẹ̀ ni amọ̀pẹ́yìn náà wà lára àwọn amòkùnṣèkàlù bẹ́ẹ̀ ni ìbádàkẹ́ jẹ́wọ́ first ẹ ti bà òṣùpù kárí ayé jẹ́ second ẹ̀yin nìkan lẹ́ ń dájí yà ó dẹ̀ mọ̀ pé ẹ̀yin nìkan kọ́ lẹ́ dá wà ń bẹ̀ chief ìbádàkẹ́ jẹ́wọ́ tẹ́ ẹ bá jẹ́wọ́ sí ẹ máa fún àwọn ọlọ́pàá láàyè láti lè ràn yín lọ́wọ́. èmi àláwọ̀ amọ̀dẹ̀lájà ajá méjì òru àjànàkú lẹ́kàn ọba tí ó yẹ sọ ti jẹ ni wọ́n délé àwọn sọ ní àgọ́ náà bá láti jẹ tán. gbogbo political associates níbo ni wọ́n wà àwọn tá a pèrè àwọn lọ́rẹ̀ẹ́ tímọ́tímọ́ ẹnìkan kò bẹ̀rẹ̀ nù ayé má burú àṣẹ tí ẹ bá fẹ́ gun igi àbámọ̀ wọ́n yọ gun igi òótọ́ síbẹ̀ náà. ayé ni rọ́mọ. ó bàbá. wọ́n máa rí ọ. ẹ̀yin mo wá rí. àwa rí mi. bẹ́ẹ̀ ni bàbá. ṣé ò sí. bàbá mo ń fẹ́ mọ bí ọjọ́ ọ̀la mi ó ṣe rí mi. o fẹ́ mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ti rí. bẹ́ẹ̀ ni bàbá. ayé ni rọ́mọ. ó bàbá. ṣe sùúrù ó yájú ṣe sùúrù ọgbọ́n ṣe sùúrù. mo kàn fẹ́ gbáradì torí pé a kì í mọ̀ ju nǹkan tá a bá mọ̀ lọ. ọkàn fẹ́ gbáradì. bẹ́ẹ̀ ni bàbá. torí pé a kì í mọ̀ ju nǹkan tá a bá mọ̀ lọ. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀dà bí èèyàn bá ń bá ọ̀rọ̀ àgbàlagbà lẹ́nu ọmọdé báyìí òdìwò ìwòrìwò ni ohun tá a bá jìjọ wò gẹ́gẹ́ nígún ó yẹ kí n wò ó eléyìí tó sọ yìí ó kàyéfì mi. fẹ́ mọ bọ́jọ́ láti rí bí mo ní ọmọ wá báyìí kò sí kọ́bọ̀ lọ́ọ̀rẹ́ àbọ̀ wà. àrùn ọ̀sì ẹ̀wà ọ̀rà ẹ̀ta ògúndá èjìrẹ́tẹ̀ ọ̀kan ṣoṣo agbẹ́bọ. ẹyẹ ni wọn mọ ngbà kọ sọ̀rọ̀ sí kẹ́lẹ́kẹ́lẹ́ fi lórí kọ fi láyà dálẹ̀.
ọ̀wọ́n rí ìwòrì máa ṣẹ́gi wẹ́rẹ́wẹ́rẹ́ ṣòro ọ̀wọ́n rí ìwòrì ọmọ làpúlà ṣọ̀rọ̀ oore tọ̀wọ̀n rí ṣe tó fi lówó lọ́wọ́ ń ní ìwòrì ṣe tó fi gbàpúlà igi boko ayé ni ọmọ. ó bàbá. ọ lù kìkì. àṣẹ bàbá. ọ lù kìkì. àṣẹ bàbá. ọ lọ́rọ̀. àṣẹ bàbá. àmọ́ ọ wà agbára kún agbára ni ọ gbọ́ ọ wà agbára kún agbára ṣọ́ra agbára tó wà yìí ọ wà agbára ọ fojú kan ẹbọra ní omi ọ wà agbára ọ fojú kan ẹbọra ní igbó ọ rìn jìnnà àmọ́ ṣó wá rí agbára tó o bá wá yìí àmọ́ kí ni bàbá. yẹ̀kú o ikú yẹ lórí mi o mo dádì yẹ ìrànà láìkú o ọ̀yẹ́yẹ́ lẹ́wọ̀. ayé ni rọmọ àbí o ti kókọ rẹ náà. ayé ni rọmọ ni bàbá. ayé ni rọmọ. pẹ̀lẹ́ wo ikú ti yẹ lórí rẹ o. àṣẹ bàbá. ọ̀yẹ̀kú ti yẹkú lórí rẹ o tún ní kú kan kú mọ́. àṣẹ. ọgbọ́n. àṣẹ bàbá. o ní kán bí o ṣe yíyẹ. àṣẹ bàbá. àmọ́ o lórí ní àjò èmi àti ẹ ibi abadé yọ̀ọ́ dópin o. bàbá kí mo ṣe fún yín. kì í ṣe kó o sẹ̀ mí o ò lẹ́sẹ̀ mí àmọ́ wo o lè tó bẹ́gìjà sínú ilé onílé sọmọ pé kiri rẹ kankan ibi o ti wá tí wọ́n ti ń wọ́n gò yìí ọ padà bẹ́ẹ̀ o. bàbá ẹ̀mí mi. má yẹ́rù o bá ọ gbogbo ń tẹ̀mí ti ṣe sí ọlá kò sí mímì kan tí ó mì ọ wọ́n bí àjẹ́ lé ni oṣó lé ni ọlọ́ọ̀gùn kankan ò lè rí tiẹ̀ gbèsè mọ́ èmi mo wí bẹ́ẹ̀ wọ́n èmi ti sì ọ́ jiná gan mo ti sọ ọ́ dà pátá tẹ́nìkan ò lè dání sọ ọgbọ́n mo ti sọ ọ́ dà jọ̀nù bẹ̀rù tẹ́nìkan ò lè kó wọ́n bí ajẹ́nirọ́mọ ọ padà bẹ́ẹ̀ nígbà wa débẹ̀ sórí gbogbo wọn tó ṣe ọ báyìí gbogbo wọn ló ṣe bí ọṣẹ ṣoṣù ọgbọ́n wọn lọ ṣe wọn bí ọṣẹ ṣe é ṣojú wọn ò ní nǹkan bí ọṣẹ mọ́ agbára wọn ò lè ka mọ́ àbẹ́ o wọ́n bí ó léèwọ̀ o ó léèwọ̀ gbogbo ń tọ́ bá ṣe pátápátá ọ ṣọ́ra o ọ ṣọ́ra o ìjọ́kíjọ́ tọ́ ọ bá darí sọ aláboyún tọ́ ọ pa aláboyún ọgbọ́n ó léwu o aláboyún rẹ̀ nù wo tó o bá wá ilé pa aláboyún pẹ́rẹ́ ọgbọ́n ọjọ́ tó bá pé ọ̀kàndínláàádọ́ta tó o bá pa aláboyún ó filẹ̀ ṣàṣobora ikú ni o kò lẹ́rọ̀ o ìfun rẹ̀ yóò máa pòpọ̀ báyìí yóò máa lọ́pọ̀ báyìí yóò máa lọ́pọ̀ báyìí tí èyí jáde nígbà bá lọ́pọ̀ gbogbo ibi tí wò bá wà nínú ara rẹ̀ báyìí lè jẹ́ yóò máa jáde yóò máa jáde mú yóò máa jáde lẹ́nu yóò máa jáde létí gbogbo ibi tí wò bá ti rà ṣọ́ra o ó lè wù o fi sọ́wọ́ òsì rẹ kọ́ ọ má fi jẹun o o gbọ́dọ̀ pa aláboyún o àmọ́. ayé ni ọmọ a ti kí àwọn gáìsì. ẹ ti fún wọn jíjẹ. bẹ́ẹ̀ni. ẹ fún wọn ní mímu búburú ní kango. but ayé bàbá láti last operation ni mo ti ń notice mood pé kò fi bẹ́ẹ̀ wà òkè kí ló ṣẹlẹ̀. kò sí kankan. are you sure. mo wà òkè. wà á jẹ bẹ́ẹ̀ no problem then.
kọwájú sí ẹ kó ta tó bá kẹ́yìn sí ẹ kó ta tó bá kú wọlé kan kò torí ara ẹ pa. If you run, I will shoot you. Hey, Ofelege, you from the man. Hey, I will shoot you. Pass by me. I'm mad. Come on, carry up. What are you doing here to try for you? Carry up for here. Move, John. Move. Hey, boss. Hey, quiet, man. If I don't quiet, I will kill myself before I kill you. A ti kó wọn dé ìgbà rẹ̀ kẹ́kọ̀ọ́ fún wa ní punishment wọn kí n clear wọn dànù. Ìgbà méjì ló wà láyé. Gaskiya. Torí ìgbà òjò. Àti ìgbà ẹ̀rùn. Ilẹ̀ aṣú. Ó ti dandan kí ilẹ̀ mọ́. Ọlọ́run dá ọkùnrin. Ó ti dá obìnrin náà. Confirm. Ọlọ́run a máa ta ni. Ọlọ́run a máa dá ni. Á dẹ̀ tún máa pa ni. Ìyẹn ti wà. Ó já sí wípé èyí tó bá òun ló ń sọ. Àmọ́ èmi ayé ni lọ́mọ náà. Ọ̀gá nìkan. Mo lè pa yín. Gaskiya mana. Akwai everybody dànù. Àmọ́ mi ò lè jiyàn. Mo lè jiyàn gbé. Tó bá wùn mí máa pa. Tó bá wùn mí máa já sílẹ̀ kókó máa lọ. Àmọ́ ẹ wo ó wù mí kí n dá àwọn ilé. Kai ọ̀gá mi náà, bá jẹ ṣáà mi náà, mama da kowa sai mana ọ̀gá, ka ja mu duka ku, kai ọ̀gá mi. Ayé bọ̀, oge ló sábà bá àwọn pípú ilé rẹ̀. Quiet! Mudu, ọ̀gá. Pay attention. Bámidélé lórúkọ bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Yorùbá paraku ni bàbá tó bí ọlọ́mọ. Ilẹ̀ Kánò ló bí ẹ sí.
òun ló mú àwọn ẹ̀ lọ kó lè mọ̀ pé mo mọ̀ ẹ́ délédélé o tó bá pa kankan náà àwọn ilé àpá gbogbo wọn. ọmọ Olúgbẹ̀san gbéra sọ. kai Olúgbẹ̀san kai ọmọ Olúgbẹ̀san kò tún ká sí mi náà kai Olúgbẹ̀san mọ̀ náà. ẹ mú òun padà. kai ki tashi mana kai ki tashi ki nube tafiya. èmi ni ayé ni rọrùn mo lérò pé ẹ ti mọ̀ mí dáadáa bí wọ́n gbà tẹ̀sí wà ní bíbà ẹ mọ owó èèyàn tí mo jẹ́ ìfẹ́ kẹ́ gbọ́ ẹ̀yìn ẹ sọ fún ìyá yín ẹ sọ fún bàbá yín ìwé èèyàn tí èmi ní ayé ni wọ́n mọ̀ ń jẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ dúró yìí ẹ mú wọn lẹ́yìn kọ̀ọ̀kan ẹ tẹ̀wé sílẹ̀. Deborah! Yes, sir. What's your problem? Hey, look at my face. Bóyá ló mọ̀ pé eyín tí ajá fi ń bá ọmọ ìṣeré ló fi ń gé jẹ. Okay, torí pé ojú ọmọ kan tí mo fẹ́ràn. Mo dẹ̀ yàn encourage ẹ torí pé o brilliant. So yẹn ló sọ pé kí o wá bà tèmi jẹ́ tàbí kó o wọ̀ ẹ̀wọ̀n fún mi tàbí kó o pàṣẹ lọ. What are you talking? What exactly are you talking about? Báwo ni tí wọ́n sọ fún mi pé Olúgbẹ̀san àti ẹ̀wọ̀n kò sùn ló kàn sí the very arrest? What are you talking about? Okay, bóyá o máa wá gbé àwọn ibi tí mo ń sọ̀rọ̀ pa yìí wọn belong sí state yìí nìkan o wọn wà ní national their federal agbára yẹn agbára federal wọn lọ what are you talking? Who am I? Ordinary DPO in the station you are telling me ìwọ tó ṣiṣẹ́ lọ́dà mi ìwọ tó gbọ́ àwọn arrest for what? adisibu àwọn kókó fúnra wọn àwọn náà tó protect wa they are security control what are you talking? Okay ló ní kí lè ṣe mi. I'm sorry sir. má sọrí fún mi initially iṣẹ́ tí mo gbé fún ẹ gangan ó ṣe láti yẹ ọjọ́ yìí arrest ayé ni rọ́mọ òun ni principal suspect ó ṣe gbọ́dọ̀ tẹ́lẹ̀ mi pọ̀ sí mi òun bá mi sọ̀rọ̀ Ayégbẹ̀san ẹ̀wọ̀n kò sún wọn please Deborah kí ni mo ṣe fún ẹ kí ló ṣẹlẹ̀. Once again I'm very sorry sir, very very sorry sir. Sir, I promise to arrest Ayeniromo. Good. But Amọ̀dẹ̀májàta arrest ó ti jẹ́ kó yé wa wípé òun àti Olúgbẹ̀san àtẹ̀wọ̀n kò sunwọ̀n làwọn jọ ń ṣiṣẹ́ papọ̀ sá. For me to arrest Ayeniromo mo fẹ́ kọ́kọ́ arrest Olúgbẹ̀san àtẹ̀wọ̀n kò sunwọ̀n sá. I just want you to give me permission sir. I'm sorry sir, please. Marogo ta ni mo ṣe tó jẹ́ kó post ọmọ ẹ̀ sí station mi torí Ọlọ́run ta ni mo ṣe tó fi jẹ́ pé irú ọmọ yìí kí ló dé ọmọ tó plan láti gbẹ̀wọ̀n láti rán mi lọ sẹ́wọ̀n tàbí kó gbàṣọ lọ́rùn mi mo yí ọjọ́ orí mi níbi iṣẹ́ yìí ta ni mo ṣe. Anyway Deborah gbọ́ mi kó dẹ̀ gbọ́ mi dáadáa listen and listen good torí ọ̀rọ̀ yìí ó lè dẹ̀yìn ó lè déwájú kó dẹjọ́ kó dẹ̀yìn kó dá sọ gbogbo tó fẹ́ mo ti ṣe fún ẹ. Thank you sir. ṣùgbọ́n gbọ́ torí àwọn ìpè ìmọ̀ wọn oríyàn tó jẹ́ wọn sì ní local tẹ́mi wá òní tọ́mọ wa state federal agbára wọn wà tó bá lọ accuse wọn wrongly tí wọ́n bá take me up as DPO Deborah máa take her down Ọlọ́run gbogbo tí mo ní máa I will take you down mo promise ẹ do you agree with me. I give you my word sir, you can do anything sir. ayé là ń gbé ó ti ṣẹlẹ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ láàyè owó àti Olúgbẹ̀san ó ti ṣẹlẹ̀ ayé là ń gbé ó ṣe tán láti jẹ́wọ́ o ó pọ̀ ayé ni rọ́mọ. Alá
ẹ máa wò ó ẹ̀yin ọmọléèwé rè mo tún rí i lónìí àìdélé arúgbó lọ́fẹ̀ẹ́ bí ò bá nídìí àìsàn kún olú ṣé ò sí o. ọ fún wa níwèé ìgbà tá à ń bọ̀ láti skul ọdẹ orí pé kò yé wa ọdẹ wa fẹ́ fi wọ̀n yìí ìyá ọmọ ayé yín. bẹ́ẹ̀ tí yé rí bẹ́ẹ̀ tí yé rí ọgbọ́n ń jà ràn yìí gbogbo ẹ̀yin ọmọ dáre gbogbo yín lọ́pọlọ yín kún torí ìwé tẹ́ ṣe wá rèé o yóò dà fún yín. ṣéèké ò bele èèyàn boni lára ó jaṣọ lọ kùkùrú mọ̀ kúùkú wẹ́líwẹ́lí làásùnkún àlẹ́ ẹni orí wọn ò lè yé yín n ó sì láyé yín ìtumọ̀ tí mo fi kọrin o. àwọn olóṣèlú ló hàwé yìí Olúgbẹ̀san rèé ògbóǹtarìgì olóṣèlú ẹnu dùn juyọ̀ ayé ni rọ́mọ rèé ẹ̀yin ò lè mọ àwọn méjèèjì ẹ̀ kéré fẹ́ẹ́ rí àwọn méjèèjì tí mò ń dárúkọ fún yín Olúgbẹ̀san àti ayé ni rọ́mọ wo ọmọ ìyá kan náà ní ká pè wọ́n tó tẹ́ bá ń pè aṣẹ́wó tí wọ́n tún pè olè àtolè àtàṣẹ́wó ọmọ ìyá kan náà ni wọ́n tí orí Olúgbẹ̀san ògbólógbòó olóṣèlú ni ẹnu ẹ̀dùn tó bá ń pẹ́ ẹnu dùn jùyọ̀ òun ló ń jẹ́ bẹ́ẹ̀ Olúgbẹ̀san ọmọ ìyá ẹ̀ ni ọmọ ìyá ayé ni rọ́mọ ni Olúgbẹ̀san torí kan náà ni wọ́n àti ẹni tó jó lóṣèlú àti ẹni tó ń gbé èèyàn tó ń jalè èèyàn tó ń jí nǹkan èèyàn àtòun àtolóṣèlú irọ́ ìkan náà ni wọ́n ẹ gbádùn mi dáadáa àwọn méjèèjì ìkan náà ni wọ́n o tí orí Olúgbẹ̀san yìí ní tó fẹ́ gbé igbá òṣèlú yìí ó dọ̀wọ́ kò lè yé yín gbogbo tí mò ń bá yín sọ yìí àmọ́ lọ́jọ́ iwájú yóò yé yín àdúrà mi sí ni pé Ọlọ́run ó jẹ́ kọ́pọlọ tí yín ó pé Ọlọ́run ó jẹ́ kí ìwé yín ó yé yín ìwé ni ẹ dojúkọ o ìwé náà ló gbé wọn débẹ̀ o ìwé ni ẹni tí ò kàwé kan ò lè ṣòṣèlú wọn ni gbọ́ tiẹ̀ kí ló tiẹ̀ ti fẹ́ sọ̀rọ̀ olùbáwò ló ti fẹ́ sọ̀rọ̀ láwùjọ ẹ dojúkọ̀wé yín o ọpọlọ yín ò ní jọba o àdúrà yín ó sì gbà o inú mi dùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ́ ẹ bá ń wá tẹ̀ ń wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi bíi pé mi gangan ni mo bí ló máa ń rí lójú mi àdúrà yín ó gbà àwọn méjèèjì láìpẹ́ láì jìnnà ẹ̀yin ó mọ̀ láṣìírí wọn bí o ṣe sọ fún yín kò lè yé yín ṣe gbọ́ ẹ mọ̀ lọ ṣé wàá gbà dání gbàgbà nǹkan ọmọ dáre ẹ káre o ọ̀pọ̀lọ́ ń jà bí wọ́n bá ti rí nǹkan kan báyìí dádì ẹ̀wẹ̀ léyìí o ẹ̀wẹ̀ léyìí o ó tó fẹ́ mọ ìyàtọ̀ Olúgbẹ̀san àtayé ni rọ́mọ máa méjèèjì ṣe dúró. kí ni tí mo gbogbo ilé ìtẹ̀sí báyìí sáwa náà lẹ́wà ó sì dá yín lójú pé léèmí náà lẹ́wà tẹ́ wá mú mi. Oh, sir, with due respect, your attention is needed in our station. I'm a ferry station. Lémi. Ẹ gbà mí. Ẹ burú ìkànnì yín torí Ọlọ́run ṣé èmi lẹ kó gbogbo adúrú ìbọn yìí nítorí tèmi náà lẹ ṣe kó gbogbo adúrú ìbọn ìdání wọn lọ́gùn wọn ní nǹkan kan ọba ẹ bá yín mi nǹkan yóò wọlé o mi mọ̀ tẹ́ kó gbogbo adúrú ilé ìdarí fún o mo kàn ń béèrè lọ́wọ́ ọ̀gá yín ni pé dákun Deborah. Excuse me, move. àní kí ni mo ṣe Deborah sọ́rí rẹ ò burú sá èmi ni excuse me move. Excuse me sir. Ẹ jọ kẹ́kọ̀ọ́ bá wa dé station tá a bá béèrè àwọn nǹkan tá a fẹ́ béèrè lọ́wọ́ yín tẹ̀ dá àwọn ẹ padà sílé. ẹ ní sórí burúkú ìbànújẹ́ ò lè bá yín ọmọ yìí lé mi ló ń wà á sí èrè lọmọ yìí bí ló ti ń múra tó ń ṣe gbogbo nǹkan ó ní mo ṣe ń béèrè pé kí ló fà á tó fi nà bọ́ sí mi. Let's move please. Please move. kò sí wàhálà kò sí wàhálà hey ládùúrú ìbọn yìí lémi nìkan kódà. ẹni lọ ló bọ̀ o Deborah. Let's go please. kò sí wàhálà. Wo
èyí mo gbọ́ lé ní tó kókó tẹ ní tá a gbọ́ ẹ̀gbọ́n náà kò sẹ́ni tọ́lọ́run ò lè mú o ṣé pé ayé ni rọ́mọ àtònígbẹ̀sán àṣírí kọ̀ọ̀kan bẹ láàrin wọn tọ́lọ́run sọ pé àkókò tó tú sáráyé gbọ́ kí wọ́n tiẹ̀ tú kò sí bí ilẹ̀ ṣe lè ṣú tó láyé ilẹ̀ àmọ́ ni ilẹ̀ tí wọ́n bá wọn báyìí àwòdì òkè sí ni wọ́n bọ́ba yóò mú tọ̀run á mú tọ̀run ló mú wọn lọ́wọ́ yìí àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà ẹtúhun tó ń bẹ láàrin yìí. ọ̀rọ̀ lórí gan tẹ̀ wá yé mi mọ́ kí ló ń ṣẹlẹ̀ báyìí náà ọ̀rọ̀ wọn kan sún arúgbó ipò gbogbo bọ́dé ṣe bálabàla kò yé mi mọ́ o kí ló ń ṣẹlẹ̀ náà. mo má bínú mo ń ṣe nǹkan lọ́wọ́ náà at least mo gbọ́dọ̀ look good náà. o gbọ́dọ̀ look good but time ti lọ náà. má bínú ṣé o mọ nǹkan tí mo gbọ́ ń sìn bí mo ṣe ń bọ̀ kí ló gbọ́. o ṣe wọ́n ní ayé ni rọ́mọ ó lóun máa jẹ́wọ́ gbogbo nǹkan tó wà láàrin àtòlúgbẹ̀sán. ẹ tó bá jẹ́wọ́ kíkúló kan tèmi àti ẹ̀ ń bẹ̀. my dear ṣé omi tó kàn wá nínú ọ̀rọ̀ òun ló pọ̀ jù. kí ló fi kàn wá. ṣé wọ́n mọ̀ pé tí ayé ni rọ́mọ tó bá lọ jẹ́wọ́ nǹkan tó wà láàrin àtòlúgbẹ̀sán wo wàhálà máa ṣẹlẹ̀ o. irú wàhálà o. ṣé o mọ̀ pé tó bá lọ jẹ́wọ́ pé àwọn olóṣèlú yẹn ló ń lòun tó wá di pé bẹ̀rẹ̀ sí káwọn lẹ́yọ kọ̀ọ̀kan tó bá mọ̀ pé Olúgbẹ̀san òun ló ń lo ayé ni rọ́mọ ṣé o mọ̀ pé wàhálà ni. irú wàhálà wo ló máa ṣẹlẹ̀. my dear ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ó mọ̀ pé bó ṣe wà yẹn tó bá lọ sọ́ọ̀sì àwọn olóṣèlú yẹn tó ń dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan ogun máa dé. kò sógun bí kankan jọ babe kò sí time rẹ jẹ́ ká máa lọ bí tí a fẹ́ lọ jọ. èmi sọ tèmi mo ní kó sógun bí kankan jẹ́ ká máa lọ. fẹ́ mo ti lọ. all right. Officer Enioriyo. Oh, nice job. Thank you, sir. Good one. Mi ti ẹ mọ̀ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Can you imagine? Torí pé ìtàbájọ́ understand kí la jọ ń sọ. Ó máa jẹ́ ká achieve. Gbogbo àwọn tó wà arrest. Gbogbo àwọn tó jẹ́ criminal tí ẹ̀rù ti ń ba gbogbo èèyàn fún. Just look at gbogbo Ọlọ́run ṣe lù ẹ́ tó dẹ̀ mú wọn nicely. Fún àwọn tó mú wọn láàyè ní bàbá. So good job. Anyway, ọ̀rọ̀ ò lè yà mí lẹ́nu because dáadáa mo ṣe bá dáàdì ẹ lẹ́nu iṣẹ́ orí káká tó gbé sáyà yìí orúkọ tó ní weight ni nígbà tí dáàdì ẹ wà ní service àwọn náà wọ́n sharp very clever man anything gbà ìgbà yà wá tẹ̀lé wọn ni ṣe ọ̀rẹ́ thank God pé ìwọ náà ti wá ń gbà àwọn nǹkan yẹn wọ̀ wọ́n nǹkan yẹn àṣekà kó sọ pé ọlọ́pàá dìran ni oh nice one. Now nígbà tí Olúgbẹ̀san tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó ń ka àwọn nǹkan tó ti ṣe tó wá surprise mi gbọ̀ngàn rí o inú ọ̀rọ̀ ẹ̀ ṣe mọ̀ ó jẹ́ ká mọ̀ pé àwọn èèyàn tóun ti pa ó list wọn tàbí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí mo rò pé ó máa surprise ẹ tí ó surprise mi sí gbogbo àwọn tó máa investigate mátà wọn jáde àwọn tó máa bèrè lọ́wọ́ wọn nígbà tí kí ni wọ́n á ṣẹlẹ̀ Olúgbẹ̀san yẹn gangan fúnra rẹ̀ nígbà tí wọ́n kọ gbogbo àwọn list àwọn èèyàn tó ti pa tí wọ́n jẹ́ olóṣèlú ẹgbẹ́ ẹ̀ yóò jẹ́ mọ̀ pé between me and you máa yóò deny pé òun ò ṣe yes ó ní òun gbà pé òun jẹ̀bi nǹkan tó máa surprise ẹ̀ ń sìn tí ó surprise mi ni pé ó lóun jẹ̀bi lóòótọ́ ó jọ gbogbo àwọn tó ń pa yẹn ẹni tó ń defend ayé ni lọ́mọ ó sọ pé òun ló bá pa wọ́n. what. kò yá ìmẹ́ lẹ́nu wọlé gbọ́dọ̀ yà lẹ́nu now ìbéèrè mi wà lélẹ̀ mo fẹ́ padà sí tèmi àti ẹ̀ fà the other time tó dúró lọ arrest pẹ̀lú nǹkan tí mo sọ yìí àtàwọn nǹkan tí mo ti sọ tẹ́lẹ̀ ṣé criminal ni ayé ni lọ́mọ àbí criminal kan. ìyá mo rí pé o ní soft mind fún but thank God pé o ti argue this time around o defend nǹkan tí o wà defendable náà o ń lọ náà nìyẹn ibi tí ṣe yẹn kù sílẹ̀ tó máa fi ṣàṣeyọrí yẹn
àwọn nǹkan tó dẹ̀ ń dóde ẹlẹ́pọ̀ how do you arrest ayé ni ẹ̀rọ onìkan ló kù báyìí ṣé bẹ́ẹ̀ ló máa wá lọ ni. Okay, sir. I promise you, sir. First thing tomorrow morning, I'll get him arrested. Tomorrow morning? Yeah, I'll get him arrested. Love you. Kí ló dé? So, bí ìgbà tó jẹ́ pé o ti ní plan lẹ́tẹ̀lẹ̀, inú mi dùn mọ́ kọ́kọ́ tó jẹ́ kó fast nígbà tí wọ́n náà rí nǹkan tí mo sọ. Yes, sir. Good. Ní adùn. Deborah, please. Anything tó bá need between now and then to closely jẹ́ kí n mọ̀. Even tó bá ní ṣe pẹ̀lú owó, tell me. Tèmi ni pé the job must be done. Okay, sir. Arrest ẹ wá fún mi kò bí òkú kò bí onìkan ló kú báyìí sí in fact nígbà tó tiẹ̀ ti lè máa tó ti ẹ̀jọ́ orí tọ́ lẹ́nu láàrin ìlú nígbà náà àwọn tó ń tẹ́ ti rú wa tí wẹ́dẹ̀ lè mú just like that wọ́n mọ̀ pé inú èèyàn kọ́ you have the support of Almighty God that's all but tí mo suspect ni ẹ ṣá because kò easy àwọn tó ń tẹ́ ti lè mú mọ́ nǹkan tó sọ ìkò lè yíwọ̀ kò yé mi but thank God Ọlọ́run lò ẹ̀ láti ṣe so whatever tó bá ti tí o máa fi lè achieve iṣẹ́ yẹn please Deborah don't hesitate to tell me. Okay, sir. You can go. Okay, thank you, sir. Àmọ́ kí ni bàbá? Agbára òun ni ó ṣekú pa ọ́. Bàbá. ọ̀rọ̀ ń bá rò wá rò fọ́ o ẹ̀fọ́ ń bá rò má jẹ kọ́ bí ayé ń lọ kò yé mi sí ọ̀nà táyé ń gbà yí o ọ̀nà òun ò rọ́gbọ́ àtolóṣèlú àtọlọ́jẹ̀lú òṣèlú ni kálukú ń pera wọn ọ̀tọ̀ lólè ọ̀tọ̀ lájínigbé àtòlè àtàjínigbé o ọmọ ìyá kan náà ní gbogbo wọn ẹ̀gbọ́n náà Olúgbẹ̀san ó pèrè ẹ̀ lóṣèlú òṣèlú rọ́ọ̀sì yìí ní ìrọ́pọ̀ báwo la ti fẹ́ ṣe lé ayé yìí sí ayé nìrọ́mọ òun tiẹ̀ ojú tiẹ̀ ó ti ṣàárà rájínigbé ni àtàjínigbé àtọ̀daràn olóṣèlú ọmọ ìyá kan náà ni wọ́n báwo la ṣe mọ ẹ̀mí nínú ẹ̀mí tá a mọ ẹ̀mí nínú ẹ̀mí ẹ̀yin èèyàn ẹ̀ wá dá lóhùn ibi ayé yìí ń lọ kò yẹ nìkankan ibi ayé ń lọ kò jẹ́ ní tó yé nígbà wọn bá dépò wọn á ní ẹ mọ́ bọ́ o á ṣe gbá fún yín o á ṣàwo fún yín o kò sí tú tí wọn ò ní pa wọn á wá fi tọrọ wọn á fi kọ́bọ̀ wọn á fi dí tọrọ lójú fún wa ẹ̀yin ọmọ ìyá mi níbo à ń lọ níbo là ń lọ níbo là ń lọ tààrọ̀ kọ ẹ̀yin òṣèlú ẹ ronú ẹ jẹ́ àjọ ronú pìwàdà tí bọ́mọ ìyá kan náà gbogbo wa nígbà tẹ́ bá ń bẹ̀bẹ̀ tẹ́ ń wọ ojúlé dójúlé tẹ́ ń wọ yàrá dé yàrá ẹ mọ̀ bẹ̀ wá pé á dìbò fún yín ẹ ṣe gbá ẹ ṣàgbọ̀n rẹ̀ nígbà bá débẹ̀ tẹ̀ ń kọ́ lẹ̀kùn lé yín ti di títì sódà bẹ́ẹ̀
àtàjẹ́pọ̀lá àtàjíṣu àtàjẹ́pọ̀lá àtàjíṣu wà o ọmọ ìyá kan náà ní gbogbo wọn. ẹ̀yin tá a wá pè lọ́lọ́pàá wa ẹ̀yin agbófinró ọ̀dọ̀ yín náà rọ̀ kù sí o ṣé ẹ rójú ayé àbẹ́ẹ̀ rí nítọ̀ tó bá máa wí wọn á lágbófinró ò dáa agbófinró tó dáa pọ̀ rẹpẹtẹ àmọ́ wọn tí ò dáa wọn tó tá bẹ́ẹ̀ ẹ̀yọ̀ wọn kú o ẹ má jọ̀rọ̀ yín ó dàbí ayé ni rọ́mọ àtolúgbẹ̀sán ló jẹ́ tó wí pé àtàjíṣu kó àtàjíṣu bẹ́ àtàjíṣu kó àtàjíṣu bẹ́ o ẹ ò máa gbọ́rọ̀ lẹ́nu mi. sí Dubai tẹ́lẹ̀ náà bí ẹ̀mejì so kò ní ìka tó padà lọ síbẹ̀. a lè má lọ bọ̀ ó náà òbò mítà àti lọ náà àti lọ sí UK àti lọ sí US Joburg àti ìdè gbogbo bẹ̀yẹn náà a lè lọ síbẹ̀ yẹn. Òṣogbo. What? Òṣogbo? Kí ló dé? ẹ wo ọ̀gá ẹ rí oorun tí mo sùn lẹ́nu wọ́n fíìmù ni o. wọ́n fíìmù báwo. Ó yẹ kẹ́ ẹ jẹ́rìí ẹni tẹ́ ẹ ní. I'm fully prepared. Yeye Osun herself told me I will make the best Aruba ever. Gba one way gba wo consent tí ó mú wa wọn à lè wọn ọkọ gbé agbẹ́kìnrin jọ ọmọ ní kò lọ. I'm sorry I'm sorry ẹ má. kò ń ṣọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn sá ní tí wọ́n ń wà yín ò dáa. ẹ fẹ́ máa ń sọ̀tì mi. mi ò ń sọ̀tì ẹlẹ́tùnba ní ìlú díẹ̀ ní fi ń jọ̀túnba wọ́n mọ̀ pẹ̀lú wà báyìí ń bẹ lọ́wọ́ yín. o mọ̀ mí ni má sọ báyìí má. No see that you. Baba, move obtain this girl, Joe. Hey! Stop there! Stop! Don't back! Come here! Kò sẹ́ni tó kù rẹ̀. Ayé ni rọ́mọ. 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 Ṣé